Ẹ̀kaalẹ́ àbùṣálátọ̀rọ̀ ìdùnnú yóò dégbèjọ́ aládé ìrìn àṣẹ lóṣù gbìyànjú láti lè ṣe Nta Ijebu Ode Ayọ̀mídé kan lórúkọ oníròyìn ẹgbẹ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ilé ẹjọ́ gíga jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà ti dá ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party pè dànù. Ẹjọ́ náà ni wọ́n sọ pé kò fìdí múlẹ̀ tó ní ìdájọ́ tí kò jọra wọn ìdájọ́ kẹta sí ìdájọ́ kejì. Ilé ẹjọ́ gíga jùlọ nínú ìdájọ́ àkọ́kọ́ tí onídàájọ́ John Ada sọ pé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ṣe àìgbọràn sí ìdájọ́ ilé ẹjọ́ tó ti dá wọn lọ́wọ́ kọ́ láti má ṣe àpéjọ ẹgbẹ́ òṣèlú náà ní ìlú Ìbàdàn nínú oṣù kọkànlá ọdún 2025 jẹ́ ohun tí ó ba ẹjọ́ náà jẹ́. Ìdájọ́ ilé ẹjọ́ gíga jùlọ sọ pé ẹjọ́ náà jẹ́ ọ̀nà láti lo ilé ẹjọ́ lọ́nà àìtọ́ nítorí náà wọ́n ti da ẹjọ́ náà nù. Nínú ìdájọ́ onídàájọ́ Simon Tasamin ilé ẹjọ́ gbọ́ ẹ̀bẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP tí ìdájọ́ náà wáyé lórí ẹjọ́ tí gómìnà tẹ́lẹ̀rí ní ìpínlẹ̀ Jigawa Sule Lamido gbé wá sílé ẹjọ́ gíga ní ìlú Àbújá tí ó sì pàṣẹ pé kí ẹgbẹ́ òṣèlú PDP mú ìdádúró bá àpéjọ àti títa fọ́ọ̀mù adarí ẹgbẹ́ náà fún Sule Lamido kí wọ́n sì tún àpéjọ náà ṣe. Ilé ẹjọ́ gíga jùlọ kọ̀rọ̀jú sí àìgbọràn ìdájọ́ ilé ẹjọ́ àti ìwà títa fọ́ọ̀mù wọ́n yìí ṣe àtẹnumọ́ pé àìgbọràn sí ilé ẹjọ́ jẹ́ àìgbọràn sí gbogbo ẹ̀ka ìdájọ́. Ní àwùjọ ilẹ̀ Áfíríkà ìtàn nípa ìgbéyàwó ọmọdé ìkiri ọjà lójú pópó àti fífipá mú ẹni ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹrú jẹ́ ohun tó ń ṣẹlẹ̀ káàkiri lédè ṣùgbọ́n ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti dáàbò bo àwọn ọmọdé kúrò nínú àwọn ewu náà nípa ṣíṣe àtúnyẹ̀wò òfin ààbò ọmọdé ti ọdún 2023 kí ó lè bá àwọn ìṣòro òde òní mu. Bí ayẹyẹ ọdún Iléyá fún àwọn mùsùlùmí ṣe ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ mọ́kànlélógún tó jẹ́ ti àwọn mùsùlùmí ní apá òkè ọya àti olú-ìlú Àbújá nígbà tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Olúrẹ̀mí Tinubu ṣe ìtọrẹ bílíọ̀nù kan náírà àti díẹ̀ pẹ̀lú ọkọ̀ ọgọ́rùn-ún tí ó kún fún ìrẹsì fún wọn ṣáájú ayẹyẹ náà. Ó fi ẹ̀bùn náà lé àwọn gómìnà àwọn ìpínlẹ̀ tí ó bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Kaduna pẹ̀lú ìpè pé kí àwọn àwùjọ apá òkè ọya máa gbé pọ̀ nínú ìfẹ́ àti ìbáṣepọ̀ rere. Adéníyì Táíwò jábọ̀ ìròyìn. Bí ìpalẹ̀mọ́ ṣe ń lágbára sí fún ìrìnàjò lọ sí ilẹ̀ mímọ́ fún ọdún 26 ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pè fún ìkópa àwọn aráàlú tí wọ́n sì rọ àwọn aráàlú láti mọ ìyàtọ̀ nínú ìpinnu ìjọba àti ọ̀rọ̀ ẹ̀sìn láti lè mú ìṣọ̀kan àti ìdàgbàsókè bá àwọn aráàlú. Níbi ayẹyẹ ìdágbére fún àwọn tó ń rìnrìn àjò náà lọ sí ilé mímọ́ tó wáyé ní ibùdó ilé mímọ́ tó wà ní Olódó ní ìlú Ìbàdàn, gómìnà Ṣèyí Mákindé ṣe àtẹnumọ́ pàtàkì lórí ìpinnu tó dá lórí ìmọ̀ àti ọ̀rọ̀ nínú ìgbésí ayé ènìyàn. Grace Ayinleke jábọ̀ ròyìn pé fífi pàtàkì ìṣọ̀kan hàn ní àwùjọ tí ẹ̀sìn wọn yàtọ̀ síra pàápàá bí ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ń súnmọ́ àkókò ètò ìdìbò. Gómìnà Ṣèyí Mákindé rọ àwọn arìnrìn-àjò lọ sí ilé mímọ́ láti lo àkókò náà láti fi gbàdúrà fún àlàáfíà, ìdúróṣinṣin àti ìṣàkóso rere ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ó ṣàlàyé síwájú sí pé orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ìpele òṣèlú pàtàkì kan tí yóò mú ìpinnu àti ìdàgbàsókè fún ọdún mẹ́rin míì. Ó sì ṣe àtẹnumọ́ pé ó ṣe pàtàkì kí aráàlú fi ìfẹ́ orílẹ̀-èdè ṣáájú ìfẹ́ ẹ̀sìn. Ìrìnàjò lọ sí ilẹ̀ mímọ́ jẹ́ ọ̀kan nínú òpó márùn-ún ẹ̀sìn Mùsùlùmí tí ó máa ń fa ogunlọ́gọ̀ ènìyàn lágbàáyé lọ́dọọdún. Àwọn arìnrìn-àjò lọ sí ilẹ̀ mímọ́ náà ni wọ́n ti gbà níyànjú láti hùwà ọmọlúàbí wọ́n sì jẹ́ aṣojú rere fún orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n bá wà ní orílẹ̀-èdè Saudi Arabia. Àpapọ̀ gbogbo àwọn tí ìrètí wà pé yóò kópa nínú ìrìnàjò náà lọ sí ilẹ̀ mímọ́ láti ìpínlẹ̀ Ọ̀yọ́ ní 1,146 fún ìrìnàjò lọ sí ilẹ̀ mímọ́ fún ọdún 2026 tí wọn yóò máa gbéra ní ọjọ́ kẹta oṣù karùn-ún ní ìpele láti ìlú Ìbàdàn. Bíbélì ní ọwọ́ kan, ìmọ̀ ẹ̀rọ ní ọwọ́ kejì. Bí ìmọ̀ ẹ̀rọ ọgbọ́n àtọwọ́dá ṣe ń yí ìrere àti ìgbàlà ọkàn padà ní ayé òde òní ní kókó ìjíròrò tí oníwàásù Simon Ajétúmọ̀bí gbé kalẹ̀ níbi àpéjọ ọlọ́dọọdún ẹlẹ́ẹ̀kẹtàdínlógún irú ẹ̀ tó wáyé ní Ìjẹ̀bú Òde. Àpéjọ náà tí iléeṣẹ́ ìránṣẹ́ Abiding Grace gbàlejò rẹ̀ pẹ̀lú àkòrí àṣẹ àtijọ́ irinṣẹ́ òde òní lílo ọgbọ́n ìmọ̀ ẹ̀rọ àtọwọ́dá. Àkòrí wa péjú pésẹ̀ síbi àpéjọ náà tó wáyé ní iléeṣẹ́ ìránṣẹ́ Abiding Grace ní àdójúkọ iléèwé Epic Ìrẹ̀wọ̀n Ìjẹ̀bú Òde. Ó sì jábọ̀ ròyìn ẹgbẹ́ròyìn náà síwájú sí i. Àpéjọ ọlọ́dọọdún òjíṣẹ́ Ọlọ́run ẹlẹ́kẹtàlélógún irú ẹ̀ tí iléeṣẹ́ ìránṣẹ́ Abiding kó àwọn òjíṣẹ́ Ọlọ́run, àwọn ìyàwó wọn àti àwọn ọmọlẹ́yìn Jésù Kristi pọ̀ láti jíròrò lórí àkòrí àṣẹ àtijọ́ irinṣẹ́ òde òní ìwúlò ìmọ̀ ẹ̀rọ àtọwọ́dá. Olùgbàlejò àpéjọ náà ọ̀mọ̀wé Mike Olúníyì nígbà tí ó ń kí àwọn olùkópa káàbọ̀
tí yóò sì ṣàlàyé pé ìmọ̀ ẹ̀rọ àtọwọ́dá jẹ́ ohun èlò tó lè ran àwọn òjíṣẹ́ Ọlọ́run lọ́wọ́ láti ní àyè fún Ọlọ́run sí i àti iṣẹ́ sìn wọ́n fún Ọlọ́run. Ọ̀mọ̀wé Olúníyì tún sọ síwájú sí pé ìmọ̀ ẹ̀rọ àtọwọ́dá kì í ṣe ohun tí a lè fi dípò ààyè ẹ̀mí mímọ́, ṣùgbọ́n ó jẹ́ irinṣẹ́ tí a lè lò láti fi ran iṣẹ́ Ọlọ́run lọ́wọ́. A lè fi àwọn ọ̀rọ̀ sílẹ̀ kó lè gba ipò tí ẹ̀mí mọ́ wà ní ayé wa, ṣùgbọ́n ó lè ràn wá lọ́wọ́ tọ́lọ́ bá fún wa ní ìran àwọn ọkọ̀ àti pé a lè níbi tá a ti ń ṣe iṣẹ́ yẹn láti ran ọkọ̀ tá a ṣe yẹn lọ́wọ́ ó ní àwọn nǹkan ìwà. Olùdánilẹ́kọ̀ọ́ pàtàkì ọjọ́ náà Oníwàásù Samson Ajétúmọ̀bí sọ̀rọ̀ lórí dídáàbòbò ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ní àsìkò ayélujára àti ìmọ̀ ẹ̀rọ àtọwọ́dá, tí ó sì ṣe àtẹnumọ́ pé ibi ìkọ̀kọ̀ jẹ́ ibi tí ó ṣe pàtàkì láti bá Ọlọ́run rìn. Ó ṣe pàtàkì ní àkókò tá a wà yìí bí ọ̀làjú ṣe ń gbòòrò sí gbogbo àwọn tó jẹ́ olùṣọ́ àgùntàn pátápátá ló máa wúlò fún tó ń bá kọ́ bí ìmọ̀ ẹ̀rọ AI ṣe ń ṣiṣẹ́ láti lè fi ṣe iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run pè wá láti ṣe. Nígbà tí olùdánilẹ́kọ̀ọ́ míì arákùnrin Ṣẹ́gun Àríyọ̀ sọ̀rọ̀ lórí ohun tí kò lè yí padà nínú ìrere àti ìpè Ọlọ́run, tí ó sì gba àwọn òjíṣẹ́ Ọlọ́run níyànjú láti máa ṣe déédé láàrin àṣẹ àtijọ́ àti irinṣẹ́ òde òní, tí ó sì sọ síwájú sí pé irinṣẹ́ òde òní ó lè yí padà ṣùgbọ́n àṣẹ àtijọ́ kò lè yí padà. Mi ò láwa kànú eyín adépèlé tinú ẹjọ́ tòde ẹ̀sán ẹgbọ̀nkànlá farasin sínú èrìgì tí ò bọ́ ọ̀ta. Mi ò lè lè kú sí lọ́pọlọ. Àwọn ẹsẹ̀ Bíbélì ń bẹ téèyàn lè má rántí tó sì jẹ́ téèyàn fẹ́ lò lọ́wọ́lọ́wọ́ fún ọ̀pọ̀ àwa tá a jẹ́ òǹkọ̀wé. A lè fi ọgbọ́n àtọwọ́dá ìwà jáde. Díẹ̀ lára àwọn tó kópa nínú àpéjọ náà fi ojú ìwòye wọn hàn lórí àkòrí àpéjọ náà, tí wọ́n sì sọ àwọn ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ níbi àpéjọ náà. Pẹ̀lú gbogbo àwọn èèyàn tán jókòó ń bí lẹ́ni tán gbọ́ ẹ̀kọ́ yẹn, mo gbàgbọ́ wípé tí wọ́n bá máa padà sílé iṣẹ́ ìránṣẹ́ wọn máa yàtọ̀, wọ́n á sì mú ète iṣẹ́ ìránṣẹ́ wọn ṣẹ. Ohun tí à ń ṣe nínú orí fóònù bíi AI ó máa ń jẹ́ nǹkan tó ń ràn yàn lọ́wọ́ nípa iṣẹ́ ìránṣẹ́, ṣùgbọ́n a ò gbọ́dọ̀ dáyà dé wípé nítorí pé a dẹ̀ ti rí i pé tá a bá ti lọ sórí fóònù AI ó máa ṣàlàyé gbogbo ẹ̀ kó wá sọ wá dọ̀lẹ ká má lè gbàdúrà. Àwọn ohun pàtàkì míì tó wáyé níbi àpéjọ náà ni sísọ lójú ìwé tuntun tí àkòrí rẹ̀ jẹ́ agbára láti rin ìrìn àjò tí ọ̀mọ̀wé Mike Olúníyì kọ, àti ayẹyẹ ọjọ́ ìbí 63 tí arákùnrin Àríyọ̀ pé, tí wọ́n sì sàmì rẹ̀ pẹ̀lú gígé àkàrà òyìnbó láti iléeṣẹ́ Nta Ijebu Ode. Ìròyìn fún ti àṣálẹ́ òní kò ní jù báyìí lọ títí di ọ̀la. Ó dàárọ̀ o.